wọnú ọ̀la lèmi màmá ń kí ń fa. Owó bàbá Dáníẹ́lì ooo. Aya rẹ̀ ń kọ́ Aisha ṣe ń bẹ lálàáfíà ara. Yorùbá ló fi yé mi wọ́n ní iṣu tó bá dára ní sára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tó bá lọ yàyà bí Aisha ní bímọ rẹ̀ fún ni. Ikú wa ní gbà wọ́n mọ́ lọ́wọ́ o, àrùn ò ní gbà wọ́n mọ́ lọ́wọ́. Òní tánà máa sáré ọmọ lágbára Ọlọ́run ọba. Àlàbá dákun máa ń kọ́ o. Ọmọ kálá ṣèbémi máa ń ṣe kí lé bàbá rẹ̀. Ìwọ lọmọ Olúyọ̀lé ọmọ àjòrò sùn. Ọmọ jẹ ìgbín jẹ karahun ọmọ fi karahun fọ́rí mu. Ní tí ń bá Kàlàbá lọ́wọ́ o, inú mi á dùn ara mi á sì yá gágá o. Torá làbá ọmọ kálá lèmi kí wọn òkú kí olóòṣì èèyàn. Àlàbá dákun máa da gọ́jọ̀gọ́jọ̀ ibi ara pápá la abẹ́tu ibi kìjàkìjà lábẹ́kún. Òjòjò wá ní ṣòwò rẹ̀ kó máa lè nájà kókókó lára rẹ̀ ó máa lè. Aṣọ ọdúnmọ́dún nínú owó, aṣọ ọdúnmọ́dún nínú ọlá, aṣọ ọdúnmọ́dún nínú àìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ náà ni. Ọmọ bẹ́ẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu ìran àtẹlẹsẹ̀ níbẹ̀ náà. Ayé wa ní jalè kan pé wọ́n ní ọ̀rọ̀ gbogbo tí ń dùn ọ́ nínú wa ní ìdìbànújẹ́ mọ́ lọ́wọ́. Ọmọ Olúyọ̀lé o, ọmọ àjòrò sùn, ọmọ àjẹgbín yóò, ọmọ àfikàrà ń fọ́rí mu. Ìbàdàn mẹ́rù ẹrù ẹ̀ mẹ́rù lójú ogun, ìwọ ló máa bẹ̀rù mẹ́rù lójú ogun. Ọ̀kẹ́ ń bẹ̀rẹ̀ bí ìjà. Àgbàlagbà mọ́ lálẹ́ bàbá tó bí ọlọ́mọ ó ti tó kòkó. Sáré àgbàlagbà mọ́ lájoko bàbá ẹlòmíràn lọ. Ìwọ lọmọ dágbọ́n yọ̀kẹ́ ọmọ oníkéré ẹ̀sà lọ́lọ́gbẹ́ ara òde olùkẹ́ o. Mo ní ike mi ò jọ tó ya ẹ mọ́ ṣe pé mi ń fọ́yà. Kankan ẹ̀yìn mi ò jọ tó ṣàlàwẹ̀ ẹ mọ́ ṣe pé mi ń fò ṣàlàwẹ̀. Eégún dín mẹ́fà ló pín lé. Kí ni ṣe tó bìrì ò máa wo? Pàká ló dín mẹ́fà nígbàlẹ̀. Èmi ń ṣe tó bìrì ò máa wo. Ẹ̀kú ló ṣe mẹ́fà olùwò ẹ̀wà ṣe ìgúngún bó ṣe lu kámẹ́lá bí àjèrè. Eégún tó bá ti gbòòrò ṣe aṣọ rẹ̀ ajẹ́ kìkì láǹpọ̀npọ̀n. Èyí tó bá ti gbà lẹ́sẹ̀ aṣọ rẹ̀ ajẹ́ kìkì ẹ̀sà òpin. Wọ́n yí fọ́kọ́ kanlẹ̀, wọ́n yí fọ́kọ́ kanlẹ̀ nígbàlẹ̀ ẹni bá fọ́kọ́ kanlẹ̀ nígbàlẹ̀ ó sábà bàrẹ̀ lọ́kọ́ ni. Mo ní èmi ò ní fọ́kọ́ kan bá, èmi ò ní fọ́kọ́ kan bàbá mi. Àlàbá máa kálá o. Dákun máa ń gbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló rán mi wá o. Ọ̀rẹ́ bí ọmọ ìyá koríkòsùn, àwọn koríkòsùn rẹ̀ mọ̀mọ́ ló bẹ̀ mí lọ́wọ́ ẹ̀ sí o. Wọ́n ní àtàndá òsì dákun á máa bá wa kọ̀ rẹ̀ wá. Àdúmàdán owó ọkọ̀ Aisha aláṣẹ ètò òótọ́ èyí tí ń bẹ lókun mọ́kun lẹ́kọ̀ọ́lẹ́. Wọ́n ní ibi ara pápá báyìí là á bẹ̀ tu, ibi kìjàkìjà là á bẹ̀ kún. Òjòjò wá ní ṣòwò rẹ̀ kó má lè nájà gbogbogbò lára rẹ̀ ó má lè. Ọkùnrin jọkọtọ bí ọbẹ̀ ẹ̀ tápà. Àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ bí ọmọ ìyá rẹ̀ ló ní máa kì í ọ̀ ń takuntakun. Orí Músíbà wù ní máa kí ọ, àìdí ní máa kí ọ, olówó láyé màmá ní máa kí ọ, Málìkì ní máa kí ọ, Jòjó ní kí n máa kí ọ, Jẹ́jẹ́ láti UK ní máa kí ọ, kí n máa ṣe ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fókù ayẹyẹ orí kádùn. Ọmọ òkè Ìbàdàn, ọmọ òkè Ìbàdàn, ọmọ òkè Ìbàdàn, ọmọ òkè Ìbàdàn, Àlàbá wọlé ní tèmi o, ọmọ òkè Ìbàdàn.
pa àdòhún bárẹ̀ mọ́ tó sì ni ìwọ́n ṣe bẹ́rù bá bọ́ọ̀rìn yóò sára rìn dín bí wọ́n fà bá bọ́ọ̀rìn yóò dọ̀tọ̀tọ̀ ènìyàn kó sásà múra kí ìgbà kò rẹ̀ ò nígbẹ̀ fowó ó mọ̀ kú ayẹyẹ orí kádùn o. Àlàbá kò ní dáṣe mọ́.